خطبتنا اليوم بابا ونجماتني تدل على يوم العرفة وعيد الأضحية. يوم دلو يوجو عرفة أتي يوجو نتنقني أضحية ما هو وبركاته على في الله anu Ọlọ́run àtòrí àjẹǹjẹta rẹ̀ kó máa bẹ́ni kọ̀ọ̀kan wa. Alhamdulillah. Ọpẹ́ t'Ọlọ́run ọba ní í ṣe. الداعي إلى توحيده وعبادته. Ọba tó ṣe pé ń pèpè lọ bí ẹ mà mí lọ́kan ẹ sì jọ́sìn fún mi èmi ní kẹ́ ẹ sìn. حيث قال الله تعالى láyé t'Ọlọ́run ọba ti ń sọ báyìí pé في محكم تنزيله nínú ọ̀rọ̀ rẹ̀ alápọ̀nlé tó sọ̀kalẹ̀. وليعلموا أنما هو إله واحد. òun ni pé káwọn ẹrú mi kún ọ lọ mà yí pé Ọlọ́hun ọ̀kan ṣoṣo ni tí ò pé méjì. وليذكروا أولو الألباب. àti pé tó jẹ́ kó wọn Ọlọ́hun ọba sọ òun ni káwọn onílàáká ìkún lè máa rántí. فنحن نحمده ọba tó sọ bẹ́ẹ̀ àwa wá ń dúpẹ́ fún un. ونستعينه bẹ́ẹ̀ là ń wá ràn lọ́wọ́ rẹ̀. ونستغفره bẹ́ẹ̀ là ń tọrọ àforíjìn lọ́dọ̀ rẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni wá kó foríjìn wá. ونتوكل عليه. bẹ́ẹ̀ la sì gbára lé kò sí ń tá a lè gbára lé má tó lè tọ́lọ́hun. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. àwa ń fọba náà a fi ń wá sọ níbi aburú ẹ̀mí wa pé kó bá wa fọgbá àyà wa bó ṣe ṣe fún ànábì wa Muhammad kó sì gba àwọn ìdáhùn náà kúrò lọ́wọ́ wa. من يهده الله torí pé ntọ́lọ́run bá fi mọ̀nà فهو المهتدي irú wa ní mọ̀nà ومن يضلل ntọ́lọ́run bá sọnù فلا هادي له. kò sẹ́ni tó lè fi mọ̀nà mọ́ láéláé. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. lẹ́yìn ọpẹ́ wa àwa ń jẹ́rìí pé kò sí ọba kan àyàfọ́ Ọlọ́run ọba tí ò lórogún ni. القائل عن الأضحية ọba tí ń sọ báyìí nípa ẹran iléyá tá a máa ń pa. فكلوا منها Ọlọ́run níbẹ̀ bá pẹran iléyá tán ẹ̀jẹ̀ ń bẹ̀. وأطعموا القانع والمعتر. àwọn tí wọ́n yáyọ ọkàn tí wọ́n yé sojú kòkòrò tí wọ́n yé nága káàkiri ẹ fún wọn àwọn tí sì máa ń sojú kòkòrò náà ẹ fáwọn náà ń bẹ̀. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. àtúnwá jẹ́rìí pa Nábì wa Muhammad bó ṣe jẹ́ gbajúmọ̀ tó ẹrú Ọlọ́run ní òjíṣẹ́ Ọlọ́run ní ìkẹ́ Ọlọ́run lọ́lọ́run kó máa bá a. القائل عند الذبح Ànábì Muhammad ti ń sọ báyìí pé nígbà tó bá fẹ́ du ẹran léyà níta Ànábì Muhammad sọ ní. كما قال جابر بن عبد الله gẹ́gẹ́ bí sàábí àgbà tí àwọn bàbá wa dákọ rẹ̀ tí ń jẹ́ Jábìr bun Abdullah gẹ́gẹ́ bó ṣe wí. شهدت مع رسول الله. ó ní mo wà pẹ̀lú Ànábì. شهدت مع رسول الله. mo jẹ́rìí pẹ̀lú Ànábì àmọ́ jẹ́rìí tibẹ̀ òun ni pé mo wà pẹ̀lú Ànábì pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run. نزل المنبر ó sọ̀kalẹ̀ lórí mímbàrí. فأتى بكبش wọ́n sì mú àgbò wá bá a. فصبحه بيده Ànábì Muhammad sì dù pẹ̀lú ọwọ́ rẹ̀. وقال ìwà ń sọ báyìí pé ọlá Ànábì wá ń sọ báyìí nígbà tó fẹ́ بسم dú ẹ. الله mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run. والله أكبر. Ọlọ́run ló tóbi àṣẹ gbogbo owó tó o bá fẹ́ pẹran léyà kódà bí èsì ẹran léyà tó ṣẹran nǹkan míì bọ́ bá ṣẹran ọmọ ọ̀dà kókó ọmọ tẹ́ ẹ fẹ́ fi pẹran ọ̀dà kọ rẹ̀ sí ọ wà ní bisimilayi Allahu akbaru àmọ́gbà tó ti jẹ́ pẹran léyà ni gẹ́gẹ́ báwọn bàbá wa ṣe ṣàlàyé fún wa ìmáàmù ń gbẹ́ran lélẹ̀ tí wọ́n ń fọ̀ bẹ́ẹ̀ lé lọ́rùn ìtì máa mú òwì ní bisimilayi Allahu akbaru àbí wallahu akbaru ìtọ́ba ti wá lè mú ìmáàmù wí bẹ́ẹ̀ ìwọ náà tó fẹ́ dẹ́rẹ̀ pánú ilé rẹ̀ ní tó wí nù. أما بعد lẹ́yìn náà عباد الله gbogbo àwọn ẹrú sí Ọlọ́run خطبتنا اليوم ọ̀rọ̀ àwọn bàbá wa ní jímà tòní تدل على يوم العرفة وعيد الأضحية. yóò máa dá lórí ọjọ́ àràfá àti ọjọ́ ọdún tá à ń pè ní adíhíyà. ما هو يوم عرفة في الإسلام؟ àwọn bàbá wa ní kí là ń pè lọ́jọ́ àràfá nínú ẹ̀sìn Islam tá à ń jẹ́ mùsùlùmí ń bẹ̀. يوم الذي يوافق
التاسع من ذي الحجة. wọ́n ní òun náà lọ́jọ́ tó ṣe yí pé ó ṣe déédéé ọjọ́ kẹsàn-án nínú oṣù Sulhijja òun náà là ń pè bẹ́ẹ̀ òun náà lọ́jọ́ àràfá. يعد من أعظم الأيام. wọ́n wá sírò ọjọ́ yìí pé ha bó lọ́jọ́ àràfá bó ló ṣe rí wọ́n ní ọjọ́ tó tóbi ni o nínú àwọn ọjọ́ tọ́lọ́wọ́n ọba dá ọjọ́ àràfá jẹ́ kan bẹ́ẹ̀. فيه من فضائل عظيمة. wọ́n nínú àwọn ọlá tó tóbi ìbẹ́njọ́ àràfá yìí tọ́lọ́wọ́n máa ń dá lára. وأعمال جليلة. àwọn iṣẹ́ dáadáa ìbẹ́ńbẹ́ tí wọ́n náà lè ṣe fọ́lọ́hún bẹ́ẹ̀. اختصه الله بها دون غيره من الأيام. wọ́n wá ní pẹ̀lú dáadáa tá a wí àti pé ọjọ́ àràfá yìí ọlọ́run sa ọjọ́ náà lẹ́sà tó ṣe wípé n tó fún ọjọ́ yìí kò fún ọjọ́ ní ìmọ̀ gẹ́gẹ́ bíi pé ọjọ́ náà ni wọ́n gun òkè àràfá. فجعله يوما للتوبة. ọlọ́run wá ṣe ọjọ́ náà lọ́jọ́ téèyàn máa túbá àtàwọn tó wà lọ́hùn àtàwọn tá a wà lé agbọ́dọ̀ máa túbá ńjọ́ náà ni pé astaghfirullah torí àwọn bàbá wa sọ lọ́sẹ̀ tó lọ wọ́n ní bọ́bá dijọ́ àràfá ẹni bá gbàgbé ẹjọ́ náà àyídá tó ṣe lọ́dún tó lọ àtẹ̀yí tí ó ṣe lẹ́yìn tí ń bọ̀ ọlọ́run ó sì forí rẹ̀ jìn. والدعاء. ọ gbọ́dọ̀ máa ṣàdúrà fúnra rẹ̀ ń jọ́ náà kódà bọ́ ọ bá lówó pé àwọn àfáà kí wọ́n ṣàdúrà fún ọ bọ́ ọ bá sì lówó àwọn jàmáà wa tí wọ́n jẹ́ bùmáìsàn ní mọ́sálásì àwọn náà fàdúrà sáàárọ̀ ọjọ́ ọ̀hún láago 9 bí pọ̀ wà ń bẹ́ẹ̀. والعتق من النار. wọ́n wá ní gbogbo ẹ̀ pálábárí oore tọ́lọ́hún ó ṣe ń jọ́ náà òun náà ni pé yóò bọ́kùn nápò lọ́rùn kálukú ẹ̀ńtà tí ní yóò ṣòfò láyé yóò wà dé tí ó ṣoríire ẹ̀ńtà tí ní yóò wọná lọ́rùn yóò wà dé tí wọ́n bọ́kùn nápò lọ́rùn rẹ̀. وركنا عظيما من أركان الحج. wọ́n wá ní ìdúró l'Áràfá yìí wọ́n lórígun kan ni tó sì tóbi nínú orígun hajj. فإن الوقوف الحجاج بعرفة واجب. àwọn bàbá wa ní ká lọ mọ̀ wípé ìdúró àwọn aláràfá ìdúró wọn lókè àràfá ń jọ náà dandan ni gbogbo ẹ tó bá fẹ́ jẹ́ àlàájì kalẹ̀ tó bá sì fẹ́ jẹ́ àlàájà tọ́lọ́wọ́n tẹ́wọ́gbà ọgbọ̀dọ̀ wà ń bẹ̀. لأن وقوف فيه مستشعرا للموقف العظيم يوم القيامة. àwọn bàbá wa wá ń fọ́ sí wẹ́wẹ́ fún wa wọ́n ní déédé ìdúró l'Áràfá ń jọ oníjọ́ àràfá pẹ̀lú èrò tí ó wà ń bẹ̀ ó ṣe déédé ìdúró lálìkìyàmà tí kálukú ó dúró a lè rírú èrò bẹ́ẹ̀ mọ́ àyàgbé wa bá lọ Mọ́kà lótúkù ibi tẹ́tù ti rírú èrò bẹ́ẹ̀ ó di lálìkìyàmà. الذي يجتمع فيه الناس على حالة واحدة. àwọn bàbá wa ń pé ìdúró lóòjọ́ náà níjọ́ àlìkìyàmà kálukú yóò dúró lórí ìṣesí kan ni àní wọṣọ àní wọ bàtà lẹ́yìn àwọn tọ́lọ́run ń dásà lẹ́sà yìí pé ẹ̀yin ti yín o ẹ̀sán bàǹtẹ́ńjọ́ náà gẹ́gẹ́ bákan náà ni wọ́n wà ní àràfá ń jọ̀hún wọn ò ní wọ bàtà àmọ́ gbogbo wọn aṣọ ni ó wà lára wọn. وهذا اليوم يقول الملائكة. ọjọ́ náà làwọn màláíkà ọmọ wa sọ báyìí pé لبيك وسعديك. ìwọ ọlọ́run jẹ́ pé rẹ ó sì soríire. لا لبيك ولا سعديك. ọlọ́run ó tún wífẹ́ lómi ń gbára báyìí pé ìwọ ọkàn wá lásán ni ọkàn ní lásán ni ọkàn náwó wá lásán ni ọlọ́run ó jẹ́ pé rẹ ó sì ní soríire. ويستحب صيامه للغير الحق. wọ́n wá ní wọ́n ṣe àwẹ̀ rẹ̀ wọ́n ní wọ́n fẹ́ káwa tá a lọ Mọ́kà tá a sí ní tá a ṣe hajj ká gbàwẹ̀ náà wọ́n fẹ́ bẹ́ẹ̀. لأن أفضل الأيام. torí pé nínú àwọn ọjọ́ tí fi lọ́lá jù nínú ọjọ́ tá à ń lò láyé يوم عرفة. ọjọ́ àràfá ni. ينزل الله إلى السماء الدنيا. ọlọ́run gangan yóò sọ̀kalẹ̀ sí sánmà ayé. فيباهي الله بأهل عرفة ملائكته. ọlọ́run máa wá ní ẹ̀yin màláíkà mi ẹ máa bá ń dùn àwọn tí ń bẹ l'Áràfá ẹ máa bá ń dùn wọn nú ẹ máa fún wọn ròdùnú. فيباهي الله بأهل العرفة
malaikatahu. Ọlọ́run máa wá wí fáwọn màláíkà rẹ̀ ìpè ẹ máa bá ń fún àwọn tí wọ́n ń bẹ ní àràfá ẹ máa bá ń fún wọn ní ròdùnú pé wọ́n ṣoríire wọ́n gba hajj rẹ̀ ọ̀dọ̀ ọmọ tuntun. fa yaqulu ya malaikati. Ọlọ́run wà lẹ́yìn màláíkà mi. unsuru ila ibadi. ẹ wà àwọn ẹrú mi. kad atuni sha'than gubara. wọ́n wá láàyè kan tó ṣe pé kí wọ́n tó débì ó jìnà wọ́n mú kú kí wọ́n tó débì àṣẹ́njọ́ wọn àná àwọn bàbá wa ń bẹnu wọn tó agbọ́tàn lẹ́nu àwọn àfa wa pé wọ́n ní lọ Mákà ni ní ẹ̀lọ́lọ́run wá ní ìfà sí pé wọ́n wá wọ́n mú kú débì ni. وقد اختلف أهل العلم في سبب التسمية بعرفة. àwọn àfáà wọ́n wá yapẹ̀ ẹnu lórí pé èéṣe ijó àràfá kí ló dé tí wọ́n fi ń pè ní ijó àràfá gangan. ولهم في ذلك أقوال. wọ́n wá níbi eléyìí àwọn ọ̀rọ̀ pọ̀ lóríṣiríṣi ń bẹ́ẹ̀. أحدهما ọ̀kan náà àwọn ọ̀rọ̀ náà. أن آدم وحواء wọ́n ní ànábì Ádámà àtìyàwó rẹ̀ Hawáàrù. افترقا بعد هبوطهما إلى الأرض. àwọn méjèèjì nígbà tí wọ́n lé wọn sọ̀kalẹ̀ láti sánmà àwọn méjèèjì fọ́nká wọn lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹnì ọkọ ò ríyàwó ìyàwó ọ̀rọ̀ kọ mọ́. ثم اجتمعا في هذا اليوم بعرفات. nígbà tí wọ́n wá kójọ níjọ́ àràfá láàyè tá à ń pè ní àràfà. وتعارفا فسمى به. àwọn méjèèjì wọn á wò pé ṣé àwáwù kọ́ yìí àwáwù náà wò pé sọkọ mi Ádámà kọ́ yìí nígbà tí wọ́n á ríra wọn tí wọ́n súnmọ́ra wọn tí wọ́n dára wọn mọ̀ pé àwáwù ni ìyàwó mi ni ọkọ mi ni àwọn méjèèjì wọ́n wá sọ àyè ohun wọ́n wá sọ di àràfà. àfáàní ẹlẹ́ẹ̀kejì. anna Jibrila. wọ́n là nẹ́bí màláíkà Jibril. كان يرى إبراهيم الخليل المناسك. ó rí ànábì Ibrahima pẹ̀lú gbogbo tí fi ń ṣàfọ̀mọ́ Ọlọ́hun àti tó fẹ́ pa àti tó fẹ́ tí sàfi ń fọ́ Ọlọ́hun ọba rẹ̀ mọ́. ويقول له. ni wọ́n sọ báyìí fún pé. عرفت. so ti mà. فيقول إبراهيم عرفت. ànábì Ibrahima wá ń wí pé mo ti mọ̀ àlá tí mo láńjọ́ kìíní tí mo ṣe bí ṣètánì ni tí mo tún láńjọ́ kejì pé mo dú ọmọ mi tí mo ṣe bí ṣètánì ni ọjọ́ kẹta yìí mo ti wá mọ̀ wípé òdodo ni àṣejọ́ tó mọ̀ òun gangan iná ni wọ́n ń pè ní àràfà àwọn bàbá wa ní ìtumọ̀ àràfà gangan nípìnlẹ̀ òun ni pé ọmọ. وقلت استغفروا ربكم إنه كان غفارا. gbogbo wa ẹ jẹ́ á tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run aláforíjìn ni kó foríjìn gbogbo wa. alhamdulillahi rabbil alamin. ọpẹ́ tọ́lọ́run ọba ní ṣe ọba tó dá gbogbo àgbáńlá ayé. wassalatu wassalamu ala rasulil karim. ìkẹ́ ìdí Ọlọ́run kó máa bójúṣe ńlá alápálẹ́ nù. wa ala alihi. kíkẹ́ náà máa bá wọn ará ilé rẹ̀. wa ashabihi. kíkẹ́ náà máa bá wọn sàhábà rẹ̀. wa sallim. àtàláfíà Ọlọ́run. amma ba'd. lẹ́yìn náà.